ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. súnà ló lè gbogbo ṣe. mùsùlùmí ká mójútó súnà. súnà ló lè ẹ ṣe. bá wá bí wá ó jama'u ká. súnà ló lè pé kí ṣe. ni súnà èyí tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ìṣọlọ́run ọba tó fi rán ànábì. súnà ló lè ṣe. ìṣọlọ́run ọba tó fi rán rọ̀súlù. súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ó ní ṣe. gbogbo ohunkóhun èyí tí a bá ń fà. súnà ló lè padà ṣe. sọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ànábì. súnà ló lè ṣe. àṣírò Allah wa rasula. súnà ló lè ṣe. àṣírò láàní kábà fún Kùránì. súnà ló lè ṣe. wa rasula òun ní kábà súnà. súnà ló lè ṣe. orí apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. orí apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. òṣìṣẹ́ ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè ṣe. súnà àwọn àrólé alálùbáríkà. súnà ló lè tó bá jẹ́ ṣe. lódodo láfẹ́ ṣe sílámù. súnà ló lè máa ṣe. ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. súnà ló ṣe lè wọ́n lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló ṣe wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. èyí tí a ń fà. súnà ló lè ṣe. kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa, Ọlọ́run ọba alágbára lórí ohun gbogbo, ọba alárànṣe, ọba aláàánú jùlọ, ọba tí ó tún ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wá di dédé àsìkò yìí. Ọba náà ni a dá ọpẹ́ fún, ọba tó ṣe wá lọ́kan lára àwọn ẹni tó ṣe wípé wọ́n ń bẹ lójú ọ̀nà, èyí tó ṣe wípé ojú ọ̀nà yìí àti ọ̀sán àti òru rẹ̀ bákan náà ni ó ṣe rí níbi ìmọ́lẹ̀. Àbẹ̀ Ọlọ́run bá àlékún ìdúró déédéé lójú ọ̀nà náà, àlékún ìfaragbolẹ̀, ìṣedéédéé lórí ẹ̀sìn Ọlọ́run bá kọ́lọ́run bá Ẹlẹ́dàá kó má ṣe àṣefẹ́ nìkọ̀ọ̀kan wa.
àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan lil alamin allahumma salli ala muhammad abẹ́lẹ́ wọn bá àlékún ìkẹ́ àti ìgẹ̀ kọ́lọ́n bá dẹ́dà kó má ṣe ìbáwá ṣe fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbà fún àwọn sọ̀hábà rẹ̀ àwọn ẹni rere jùlọ lẹ́yìn àwọn anabi ọlọ́wọ́n bá àti gbogbo àwọn ẹni tí ń rìn lànà àwọn sọ̀hábà yìí sí di ọjọ́ gbẹ̀ǹde al-qiyāmah àrùsìn ọlọ́wọ́n bá èyí tí a tún máa fi ṣe ìbánisọ̀rọ̀ fún ara wa léèní pẹ̀lú ògo ọlọ́wọ́n bá òun náà ní ọlá tí ń bẹ fún àwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam ọlá ipò gíga ìbàbàrà ìkẹ́ àránṣe èyí tí ń bẹ fún wọn láti ọ̀dọ̀ ọlọ́wọ́n bá wọn subhanahu wa ta'ala bákan náà aburú èyí tí ń bẹ níbi ìmá yẹpẹrẹ àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam torí pé àwọn sọ̀hábí ànábì tá ń sọ yìí òkè ńlá kan ni wọ́n èyí tó ṣe wípé kí ni o wọ́n ga ju gbogbo òkè lọ àràbà ńlá kan ni wọ́n èyí tó ṣe wípé kí ni wọ́n tóbi ju gbogbo àràbà lọ àwọn ẹni ìfọkàntán àwọn ẹni ire jùlọ àwọn olùpáyà Ọlọ́run ọba jùlọ kọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nínú àánú rẹ̀ kó má ṣe bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ́ wọn a gbọ́dọ̀ lọ mọ̀ nípa bí ọlá wọn yìí ṣe ga a gbọ́dọ̀ lọ mọ̀ nípa bọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣe fẹ́ ká bàbàrà wọn eléyìí náà ni ò ní jẹ́ ká kọjá àlà níbi àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún wọn eléyìí ni ò ní jẹ́ kí akágara ká fà sẹ́yìn àbí kékeré ká jẹ́ ní tó ṣe ń pé yóò tara wọn kọ lùgbà Ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé gbogbo nǹkan téèyàn ò bá ti mọ ipò rẹ̀ téèyàn ò bá mọ ọlá tó ní téèyàn ò bá mọ bó ṣe bàbàrà tó ó súnmọ́ kéèyàn tara rẹ̀ kéèyàn kọlu nǹkan tó ṣe ń gbé kí ni o yóò mú yàn rí ìbínú Ọlọ́run wa subhanahu wa ta'ala ṣùgbọ́n téèyàn bá ti nímọ̀ nípa bí nǹkan náà ṣe tóbi bí nǹkan náà ṣe lọ́lá bí nǹkan náà ṣe bàbàrà eléyìí náà ni yóò jẹ́ ká mọ̀ ẹ̀rí ní gbogbo ìgbà tí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ máa bẹ lu àbùkù nǹkan náà àbí tí wọ́n bá fẹ́ máa yẹpẹrẹ nǹkan náà á lè mọ̀ wípé àwọn èèyàn yìí àwọn ẹni tí wọ́n bùkátà ká máa ṣàdúrà fún ni wọ́n kì í ṣe ẹni tó yẹ ká máa tẹ̀lé àkọ́kọ́ náà as-sahabi as-sahaba àwọn sahaba ridwanullahi alayhim kí là ń pè ní as-sahaba ìkọ́nù àwọn àfáà àgbà wọ́n bá wa ṣàlàyé nípa ìtumọ̀ sahabi yìí ẹni tí a ń pè ní sahabi gẹ́gẹ́ bí àfáà àgbà ni Ibn Hajar al-Asqalani kọ́lọ́mbà aláàkóbá wa ṣe dáadáa fún bàbá náà ń ṣàlàyé fún wa nípa ìtumọ̀ as-sahabi istilahan ní ìfọ́síwẹ́wẹ́ wọ́n ń ṣàlàyé fún wa nínú òfin Ọlọ́run ọba kí là ń pè ní àwọn wò là ń pè ní sahaba àfáà ni wa asahu ma waqaftu alayhi min dhalika anna sahabiyya man laqiya an-nabiyya sallallahu alayhi wa sallama mu'mina bihi wọ́n ní ohun tó lálàáfíà nínú ìtumọ̀ àwọn tí a ń pè ní sahaba ẹ̀rí nínú ìtumọ̀ nínú àgbọ́yé èyí tó ṣe ń gbé kí ni o àgbọ́yé tí ń bẹ lọ́dọ̀ àwọn bákan náà èyí tó rinlẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn àfáà ẹ̀sìn wọ́n ní pé man laqiya min dhalik nínú ìtumọ̀ sahaba òun náà ni anna sahabiyyu man laqiya nabiyya sallallahu alayhi wa sallam wọ́n lòun náà ni ẹni tó ṣe pé kí ni ó pàdé ànábì sallallahu alayhi wa sallam wa mata ala al-islam ẹni tó ṣe pé kí ni ó pàdé ànábì sallallahu alayhi wa sallam mu'minan tó nígbàgbọ́ náà ànábì sallallahu alayhi wa sallam man laqiya nabiyya sallallahu alayhi wa sallam mu'minan bihi ẹni tó ṣe pé pàdé ànábì ó sì nígbàgbọ́ nínú ànábì sallallahu alayhi wa sallam wa mata ala al-islam tó sì kú sórí ẹ̀sìn islam wọ́n ní fayadkhulu fi man laqiyahu man talat majalisatuhu lahu aw kasrat eléyìí wọ́n ní pé ó ń bẹ lára rẹ̀ ẹni tó ṣe ń gbé kí ni ó pàdé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ṣá pípàdé tó pàdé ànábì yìí kò ń ṣe pípàdé kan tó pẹ́ ìyẹn ni pé kódà kó jẹ́ pé ìgbà tó fi pàdé ànábì ìgbà tó ṣe ń gbé kí ni ó kéré ni tó fi rí ànábì sallallahu alaihi wasallam
yálà ìgbà tó gùn ni àbí ìgbà tó ń gbé kí ni ó kéré ló fi rí ànábì sallallahu alaihi wasallam. bákan náà wa man rawiya anhu aw lam yarw, àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ẹni tó ṣe ń pé gba ẹgbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbí tó ṣe ń gbé kí ni kò gba ẹgbà wá lọ́dọ̀ rẹ̀. wa man gaza ma'ahu aw lam yagiz, àbí ẹni tó ṣe ń pé jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àbí pé kò tiẹ̀ jagun pẹ̀lú rẹ̀. wa man ra'ahu ru'yatan walam yujalisahu, bákan náà ẹni tó rí ànábì sallallahu alaihi wasallam ní ti rí báyìí kódà kó jẹ́ pé kí ni kò jókòó pẹ̀lú rẹ̀, yẹn ni kébí ó kọ̀ fojú gan ní ànábì lókèrè ni kò jókòó pẹ̀lú ànábì. wa man lam yarahu la'arida kal'ama nam, wọ́n ní kódà ẹni tó ṣe ń gbé kò rí ànábì ní fètéǹté báyìí, ẹ̀rí tó yẹ pé kò rí ànábì ní fètéǹté báyìí ṣùgbọ́n ṣáà wọ́n nígbàgbọ́ nínú ànábì ó sì kú sórí Islam. wa mu'mina bihi ta'ni, afáwa ní ìtumọ̀ pé ó nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ èyí tó ṣe ń gbé kí ni nǹkan tá a gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni pé annama lakiya nabiyya sallallahu alaihi wasallam kafiran hatta walau amana ba'da mawti nabiyyi sallallahu alaihi wasallam falaysa mina sahaba. wọ́n ní eléyìí ìtumọ̀ pé tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá pàdé ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tó jẹ́ kèfèrí, ẹ̀rí tó jẹ́ pé kèfèrí lòun tiẹ̀ tó wá ṣe wípé ó rí ànábì lẹ́yìn ìgbà tó jẹ́ kèfèrí wala amana ba'da mauti, kò nígbàgbọ́ pẹ̀lú ànábì lẹ́yìn ikú ànábì, irú ẹni báyìí falaysa mina sahaba, irú ẹni báyìí ò kì í ṣe sahaba. ìyẹn ni pé ẹni yẹn rí ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ náà ànábì sallallahu alaihi wasallam ní kárírì ìkún rírí tó yẹ kí nígbà tóun náà ti rí òun náà ti wá di sahaba, irú ẹni báyìí kì í ṣe sahaba. àfàtúwá ní wa ma ta'ala al-islam ta'ani, nǹkan tá a gbà lérò pẹ̀lú eléyìí pé ó kú sórí islam annama aslama thumma irtadda wa mata ala al-kufri falaysa min as-sahabati ka'ubaydillahi bin jahshi alladhi kana zawju ummul mu'minin ummu habiba. wọ́n ní pé bákan náà ẹni tá a fẹ́ pè ní sọ̀hábẹ́ yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe ń gbé kí ni ó kú lórí islam lẹ́yìn ìgbà tó nígbàgbọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam yìí, kì í ṣe ẹni tó yẹ kébí ó ti nígbàgbọ́ nínú nígbà kan ó wá pẹ̀yìn dà tó wá lọ ṣe nǹkan míì tó wá kú sórí nǹkan míì tó ń ṣe yẹn. àfa wa mú àpẹẹrẹ wá pé gẹ́gẹ́ bí ka Ubaidillahi bunu Jahshi, gẹ́gẹ́ bí Ubaidillahi bunu Jahshi alladhi kana zawju ummul mu'minin ummu habiba, èyí tó ṣe ń pé ó jẹ́ ọkọ fún ummul mu'minin ummu habiba, ẹ̀rí èyí tó ṣe ń pé ó fi ìgbà kan ṣe islam tó ṣe ń gbé kí ni kò kú sórí islam. wọ́n ní fa innahu aslama wa hajara ma'an ila al-habasha thumma irtadda, wọ́n ní arákùnrin yìí ó gba islam, ó wà lára àwọn tí wọ́n ṣe hijira lọ sí habasha, thumma irtadda huwa tanassara wa mata ala nasraniyati, lẹ́yìn tí ó ṣe hijira lọ sí habasha yìí arákùnrin yìí dẹni tó padà jẹ́ Nasara. so látòrí ìjẹ́ Nasara tí ń bẹ yìí ó padà jáde láyé lórí ẹni tó ṣe ń gbé kí ni o ẹ̀sìn Nasara náà ló bá jáde láyé. so ìyẹn ni pé ẹni yìí àní máa pè ní sọ̀hábí torí pé kí ni kò kú sórí ìgbàgbọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam, kò kú sórí islam. ẹni tá a fẹ́ pè ní sọ̀hábà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe ń kó nígbàgbọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó sì kú sórí kí ni o ó kú sórí islam. àbáwá yìí wá ń tẹ̀síwájú pé wa man gaza ma'ahu aw lam yagiz, bákan náà ń ta àgbàlérò nípa wípé bóyá ẹni jagun pẹ̀lú rẹ̀ àbí ò jagun pẹ̀lú rẹ̀ náà ni pé kí ni annahu yakunu sahabiyan sawa sharaka fil ghazwat ma'a an-nabi sallallahu alaihi wasallam aw lam yusharik. ẹni tá a pè ní sọ̀hábẹ́ yìí ìmà ó jẹ́ ẹni tó ṣe pé bí ó jagun pẹ̀lú ànábì àbí ò jagun pẹ̀lú ànábì, níwọ̀n bá àgbà tó bá jẹ́ ẹni tó nígbàgbọ́ pẹ̀lú ànábì tó dẹ̀ kú lórí islam tó gba títí ànábì sallallahu alaihi wasallam. bákan náà afáàn tẹ̀síwájú pé wa man rahahu ru'yatan walau lam yujalisu, ẹni tó rí ànábì sallallahu alaihi wasallam tó rí báyìí tó gan ni rẹ̀ kódà kó má jẹ́ kó jókòó pẹ̀lú ànábì. ta'ni àfáà sọ pé ohun tá a gbà lérò náà ni pé annahu yakunu sahabiyyan man raha nabiyya sallallahu alaihi wasallam,
wọ́n ní pé irú ẹni báyìí náà ara àwọn sọ̀hábẹ́ ni ẹni tó rí ànábì sallallahu alaihi wasallam ru'yatan faqat tó ṣe ń gbé kinú kọ̀ rí ànábì lásán ni walam yujalisu ma'ahu tí ó jókòó pẹ̀lú ànábì aw yuhadithu kódà kó má jẹ́ pé ó ní àǹfààní àti bá ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó ní gbàgbọ́ nù rẹ̀ ó jẹ́ mùsùlùmí ó rí ànábì nífẹ̀ẹ́ téńté ni ó sì kú lórí islam yìí àfa tẹ̀síwájú pé waman lam yarahu la'arid kal'ama ẹ̀rí bákan náà ẹni tí ò rí ànábì nífẹ̀ẹ́ téńté tá a gbàlérò ń pé bóyá bí ẹni tó ṣe ń pé kí ni ó jẹ́ afọ́jú pẹ̀lú ẹni báyìí náà yóò máa bẹ nínú àwọn sọ̀hábí ànábì níwọ̀nba àgbà tó bá nígbàgbọ́ tó jẹ́ mùsùlùmí tó kú sórí ìgbàgbọ́ yẹn pẹ̀lú ànábì ta'ani ó ní ìgbà tá a gbàlérò pẹ̀lú ilé náà ni annahu yakunu sahabiyan hatta law lam yara an-nabiyya sallallahu alayhi wa sallam ru'yan ayni yóò máa jẹ́ sọ̀hábà òun náà máa kó sínú ẹni tó rí ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ó gbàtà ànábì ó nígbàgbọ́ nínú ànábì sallallahu alayhi wa sallam ó gbọ́ nǹkan tá ànábì ń sọ ó sì kú lórí islam kódà kó má fojú rẹ̀ méjèèjì rí ànábì sallallahu alayhi wa sallam báyìí ka abdullahi bunu ummi maktum gẹ́gẹ́ bí abdullahi ọmọ ummu maktum radiyallahu anhu kọlọmba aláàkóbá ayọ́nu sí alladhi kana a'ma èyí tó ṣe ń gbé kí ni ó jẹ́ afọ́jú walakinahu jalisa nabiyya sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí ó jẹ́ tó yẹn gbé kí ni ó ń bẹ pẹ̀lú ànábì wa sama'a minhu ó sì gbọ́ àwọn ọ̀rọ̀ ànábì ó sì gba ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam so eléyìí náà ní ìtumọ̀ èyí tí àwọn àfà tí wọ́n fún sọ̀hábé pé àwọn tí wọ́n jẹ́ sọ̀hábé ẹni tó rí ànábì sallallahu alayhi wa sallam tó rí nífẹ̀ẹ́ téńté ni tó ṣe pé kí ni ó nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ ni tó nígbàgbọ́ nípa nǹkan tọ́lọ́run aláàfin náà tó sì kú lórí ìgbàgbọ́ yẹn ẹ̀rí abẹ́ni tó ṣe ń pé kí ni kò rí ànábì nífẹ̀ẹ́ téńté ó nígbàgbọ́ nínú ànábì nínú tọ́lọ́run aláàfin náà ó sì kú lórí islam lẹ́ni tó gba nǹkan tọ́lọ́run subhanahu wa ta'ala tó fi rán ànábì sallallahu alayhi wa sallam irú ẹni báyìí òun là ń pè ní sọ̀hábí tẹ́lẹ̀ bá wá yé wa jàmá mùsùlùmí àwọn sọ̀hábí ànábì yìí gẹ́gẹ́ bá ṣe bèrè ọ̀rọ̀ wa ẹni gíga ni wọ́n àwọn sọ̀hábí ànábì yìí ẹni tọ́lọ́run bá aláà ṣe lẹ́ni ẹ̀ṣà ni wọ́n ẹni tó ṣe yín pé ọlọ́run bá aláà lò ní sábàbí fún gbogbo àgbáńlá ayé pátápátá láti wá mú òdodo ẹ̀sìn islam dé ògóńgó òun náà ni àwọn sọ̀hábí ànábì jẹ́ àwọn sọ̀hábí ànábì àwọn tó ṣe wípé bí èèyàn bá lálàá lójú àlá rẹ̀ tó wá rí i pé òun bú ọ̀kan nínú àwọn sọ̀hábí ànábì bónítọ̀ òun bá fi lè jí sáyé kó bẹ̀rẹ̀ sí ní sunkún kó bẹ̀rẹ̀ sí ní banújẹ́ kó bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọba ni torí pé àṣẹ̀tọ́n òun náà ló fẹ́ sọ ẹni ẹ̀dẹ́ ní ìparun látọjú oorun rẹ̀ yẹn kó ba lè sórí ibú gbére kọ́lọ́run Ọba Ẹlẹ́dàá kó má ṣe wá lórí ibú àwọn sọ̀hábí yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ láti ń bẹ fún wọn láì mọ̀ yí ọ̀nà nínú ayé al-Qur'an òun náà ni Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa ní ti ń fi rinlẹ̀ fún wa àwọn láti ń bẹ fún àwọn sọ̀hábí ànábì radiyallahu anhum ajma'in kọ́lọ́run Ọba Ẹlẹ́dàá wa nínú àánú rẹ̀ kó má ṣàì bá wa ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún wọn a máa tọrọ ìyọ́nú fún wọn a máa tọrọ àdúrà fún wọn káwa lè jẹ ẹni tí ó gbà ládàá ni àwọn ẹni tí kọjá ẹni tó ṣe ń gbé tá a bá bẹ lọ́hùn fún wọn wọn ò ní rí ìyọ́nú Ọlọ́run Ọba aláà ti parí dáadáa rẹ̀ lórí wọn radiyallahu anhum nínú àwọn ayé al-Qur'an èyí tó tọ́ka sí pé àwọn sọ̀hábé yìí ọlá ń bẹ fún wọn èyí tó tọ́ka sí pé àwọn sọ̀hábé ànábì yìí ẹni yìí ni wọ́n èyí tó tọ́ka sí pé àwọn sọ̀hábí ànábì yìí olóríire ni wọ́n kọ́lọ́run bá Allah máa ṣe àwa náà ní olóríire gẹ́gẹ́ bíi tiwọn kọ́lọ́run bá kó dákun náà àánú rẹ̀ kó tò wá síbi tó fẹ́ tò àwọn sọ̀hábí ànábì sí jọ̀ǹgbẹ́ nílò kíámà kó má tò wá síbi tó fẹ́ tò àwọn ọ̀tá ànábì sí kó má tò wá síbi tó fẹ́ tò àwọn ọ̀tá àwọn sọ̀hábí ànábì sí kọ́lọ́run bá Allah kó wo ọlá ìjẹ́ ọ̀kan ṣo rẹ̀ arúsùn Ọlọ́run bá nínú àwọn ayat tó jẹ́ ká mọ̀ yìí pé àwọn sọ̀hábí ànábì yìí sẹ́ ọlá ń bẹ fún wọn iyì ń bẹ fún wọn òun náà ni suratu tauba aya 100 nígbà tí Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ń bá a sọ̀rọ̀ pé a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ní was-sabiquna al-awwaluna minal muhajirina wal ansar Ọlọ́run bá láàní àwọn tó ṣe yín pé wọ́n ti gbáwájú láwọn ẹni àkọ́kọ́ àwọn tó ṣe yín pé wọ́n ti gbáwájú náà àwọn ẹni ìṣíwájú àwọn ẹni re káwá lè gbọ́ yé kó lè yé wa oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ti gbáwájú àwọn baba ńlá wa àwọn sẹ́ńtúrì tó ti kọjá rẹpẹtẹ wọ́n pọ̀ tó ṣe ń pa àwọn náà ẹni iwájú là á máa pè wọ́n
ọlọ́run bá Allah wá fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn sọ̀hábí ànábì lòun ọlọ́run bá Allah ń tọ́ka sí fún ọlọ́run bá Allah ní minal muhajirina nínú àwọn tí wọ́n ṣe hijira pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam wal ansar àti àwọn tó ṣe ń gbé kiri o wọ́n ràn ẹ̀sìn lọ́wọ́ nílùú Madina tí wọ́n gba àwọn sọ̀hábí lálejò tí wọ́n gba ànábì àti àwọn ẹni ire lálejò ọlọ́run bá Allah ní àwọn tí wọ́n ti gba wájú nù wọn yìí àwọn ẹni yìí walladhina taba'uhum bi ihsan àti gbogbo àwọn ẹni tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn tábìrín àwọn tí wọ́n gba kíw lọ́wọ́ wọn àwọn tí wọ́n dúró tì wọ́n tó kún àwọn náà lọ́wọ́ tó ṣe ń gbé kíni o wọ́n tara fẹ́sìn yìí wọ́n jìyà fẹ́sìn yìí ọlọ́run bá Allah ní radiyallahu anhum ọlọ́run bá Allah lóhun ti yọ́nú sí wọn waradu anhu àwọn náà ti yọ́nú sí ọlọ́run subhanahu wa ta'ala lọ́ba tó tó sìn lọ́ba tó tó jọ́sìn fún wọ́n ti yọ́nú sí nǹkan tọ́lọ́run bá Allah tó ṣe fún wọn ní àdéhùn ọlọ́run bá ẹlẹ́dàá wa ń tẹ̀síwájú pé wa'adda lahum jannatin tajri min tahtiha ọlọ́run bá Allah ni wa'adda lahum òun ọlọ́run bá Allah ti ṣàdéhùn fún àwọn àbí ànábì jannatin àwọn àlìjánná tó yẹ ń gbé kí ni o tajri tahta al-anhar èyí tí àwọn akérèmọdò tí wọ́n ń ṣàn lábẹ́ rẹ̀ ọlọ́run bá ẹlẹ́dàá wa ní khalidina fiha àwọn sọ̀hábí máa bẹ́ńbẹ̀ lọ gbére ni abadan wọ́n máa bẹ́ńbẹ̀ lọ gbére dhalika al-fawzul azim eléyìí náà ni èrèǹjẹ èyí tó tóbi jùlọ eléyìí ni èrèǹjẹ èyí tó tóbi jùlọ tá a bá wo àwọn sọ̀hábí ànábì yìí jama mùsùlùmí àwọn ènìyàn ọlọ́run bá Allah máa ń garanti wọn lálìjánná ọlọ́run bá subhanahu wa ta'ala máa lóhun ti yọ́nú sí wọn ọlọ́run bá Allah máa lóhun ti palẹ́sẹ̀ kalẹ̀ dé wọn oríire gbére tí ò ní rú ọlọ́run bá Allah lóhun ti yọ́nú sí wọn ní àwọn ohun tó ṣe ń gbé kò sẹ́nìkan tó garanti èmi àti yín nírú ẹ̀ kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣàìṣe wá lọ́kàn láìní tí ó tara wọn rójú rí ọlọ́run torí pé gbogbo ẹni tó bá ń nífẹ̀ẹ́ wọn ẹni tó ń bàbára wọn ẹni tó ṣe ń gbé kí ni ó fọkàn tán wọn irú ẹni báyìí náà ni ó jẹni tọ́lọ́run bá Allah yọ́nú sí kí ló dé tó fi jẹ́ pé ká nífẹ̀ẹ́ wọn ọ̀ràn yan ni ká bàbára wọn ọ̀ràn yan ni ká pàtàkì wọn ọ̀ràn yan ká gbà wọn lódodo ọ̀ràn yan ni torí pé abẹ́ bí bàbára wọn abẹ́ bí pàtàkì wọn abẹ́ bí gbà wọn lódodo yìí òun náà ni ó máa tọ́ka sí pé òun tó mú wá fún wa agbà nǹkan náà lódodo àwọn sọ̀hábí ànábì ọwọ́ wọn náà ni Kùránì gbà dọ́dọ̀ wa àwọn sọ̀hábí ànábì ọwọ́ wọn ni Islam gbà dọ́dọ̀ wa àwọn sọ̀hábí ànábì ọwọ́ wọn ni sunna ànábì gbà dọ́dọ̀ wa ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń yẹpẹrẹ àwọn sọ̀hábí ànábì ó ti yẹpẹrẹ ànábì sallallahu alayhi wa sallam torí pé ànábì sallallahu alayhi wa sallam stamp wọn pẹ́ ní ire ni wọn ìlànà Islam yìí ó dọwọ́ wa ó dọwọ́ yanni bá a bá fẹ́ rí Islam yìí ṣe ó dọwọ́ wa ká mójútó ìlànà wọn ànábì àti àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam so gbogbo ẹni tó bá ti kàn wọn lábùkù ó ti kàn ànábì lábùkù gbogbo ẹni bá ti kàn ànábì sallallahu alayhi wa sallam lábùkù ó ti kàn Ọlọ́hun Ọba Allah lábùkù gbogbo ẹni tó bá sì ti kàn Ọlọ́hun Ọba Allah lábùkù onítọ̀hún ò ní nígbẹ̀yìn dáadáa k'Ọlọ́hun Ọba Ẹlẹ́dàá wa kó má ṣe ṣàánú gbogbo ẹni kankan wa torí náà àwọn sọ̀hábí ìyọlá tó ga ń bẹ fún wọn èyí tó ṣe ń pé kò sí fún ẹnikẹ́ni nínú àwọn àyàt èyí tó jẹ́ ká mọ̀ yìí pé ọlá tó ga ń bẹ fún àwọn sọ̀hábí ànábì òun náà ni ọ̀kan tá a kà fún wa tán nísìnyí òun náà ni àyà tí a kà fún wa tán nísìnyí nínú Suratu Tawba àyà àyà èyí tí ń bẹ nínú àyà 100 Ọlọ́run bá subhanahu wa ta'ala ń fi rìnlẹ̀ fún wa pé àwọn sọ̀hábí ànábì ẹni ìyọ́nú sí ni wọ́n ẹni tó wọn Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti ṣe ní olóríire ni wọ́n tó ṣe yín pé à ń gbẹ̀ngbẹ̀ pé k'Ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣàìṣe àwa náà lọ́kàn lára àwọn olóríire yìí bákan náà àwọn àyà tó tọ́ka sí fún wa wípé àwọn sọ̀hábí ànábì olóríire ni wọ́n ṣe Ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì ti ṣe wọ́n ní ẹni ìyọ́nú sí òun náà ni àyà al-Qur'ani tó tún sọ fún wa ní Suratu Fathi àyà 18 sí 19 Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ní laqad radiyallahu 'anil mu'minina Ọlọ́run bá Allah ní òun ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo pọ̀ ọgbẹ́ni tó bá ti nígbàgbọ́ nínú ànábì tó sì jẹ́ mùsùlùmí tó dúró déédéé òun náà ni olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n Ọlọ́run bá Allah fẹ́ ṣe àdáyanrí àwọn olùgbàgbọ́ òdodo tóun fi ìyọ́nú ìròyìn tóun ti yọ́nú sí òun náà ni Ọlọ́run bá Ẹlẹ́dàá wa fi sọ pé kí ni o laqad radiyallahu 'anil mu'minin Ọlọ́run bá Allah lóhun ti yọ́nú sáwọn mu'minin idh yubayi'unaka tahta ash-shajara nígbà tó ṣe ń gbé kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ànábì lábẹ́ igi àwọn wo ni wọ́n ṣe bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú ànábì lábẹ́ igi jama'a òun náà ni àwọn sọ̀hábí ànábì radiyallahu anhum ajma'in Ọlọ́run bá Allah ní fa'alima ma fi qulubihim
ọlọ́run bá aláà lóhun mọ nǹkan tí ń bẹ lọ́kọ̀ àwọn sọ̀hábí ò kì í ṣe mùnáfìkì, àwọn sọ̀hábí ò kì í ṣe ẹni tí ó fi itọ́ dúdú sínú tí ó máa tu itọ́ funfun síta, àwọn sọ̀hábí ànábì ò kì í ṣe báyìí. ọlọ́run bá aláà ní òun ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lọ́ba tó jẹ́ ń gbé kí ni o fa'alima ma fi qulubihim, òun lọ́ba tó mọ nǹkan tí ń bẹ lọ́kàn wọn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ànábì, látara dáadáa tí ń bẹ lọ́kàn wọn tí wọ́n jẹ́ ní ire tí wọn kì í ṣe ọ̀bàyéjẹ́ èèyàn òbílẹ̀jẹ́ èèyàn ọ̀dàlẹ̀ èèyàn yìí. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní fanzala sakinata alayhim, òun ọlọ́run ọba aláà wa sọ ìfọ̀kànbalẹ̀, òun ọlọ́run ọba aláà sọ ìdẹ̀kùn ẹ̀rí, òun ọlọ́run ọba aláà sọ oríire ìdùnnú tí máa ń balẹ̀ sọ́kàn ẹni tó nígbàgbọ́ nínú ìgbàgbọ́ òdodo yìí. ọlọ́run ọba aláà lóhun fi sínú ọkàn àwọn sọ̀hábí ànábì, ọlọ́run bá aláà lóhun fi sínú ọkàn àwọn sọ̀hábí ànábì. wa athabahum fathan qariba, bákan náà ọlọ́run bá aláà ṣe fún wọn ṣíṣí náà èyí tó ṣe ní pé ó súnmọ́ látara yìí pé wọn kì í ṣe ẹni tí ń ṣe òkè tí ń ṣe odò. àwọn sọ̀hábí ànábì ọlọ́run bá subhanahu wa ta'ala lóhun ti yọ́nú sí wọn, òun ọlọ́run bá aláà ti ṣàánú wọn. kọ́lọ́run bá ẹlẹ́dàá kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa náà, kọ́lọ́run bá kó ṣe wá lọ́kan lára àwọn ẹni tó ṣe ń gbé kíni o wọn ó jẹ́ olùjèrè, kó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tí ó máa bàbàrà àwọn sọ̀hábí ànábì. àwọn àyà tí wá pọ̀ rẹpẹtẹ láwọn àyà tó ń tọ́ka sí pé àwọn sọ̀hábí ànábì ẹni tó ṣe yín pé a gbọ́dọ̀ máa bàbàrà ni wọ́n, ẹni tó ṣe yín pé a gbọ́dọ̀ máa gbọ́lá fún ni wọ́n. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí ojú rí ọlọ́run ọba àlá tó sì fẹ́ jẹ́ ní ìyọ́nú sí níwájú ọlọ́run ọba, ó gbọ́dọ̀ máa bàbàrà àwọn sọ̀hábí ànábì, ó sì gbọ́dọ̀ máa pàtàkì wọn. bákan náà ẹgbà wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹgbà wa tó jẹ́ ká mọ̀ yìí pé àní àwọn sọ̀hábí ànábì sẹ́ ẹni bàbàrà ni wọ́n, aláwọn sọ̀hábí ànábì sẹ́ ẹni ìyọ́nú sí ni wọ́n kì í ṣe ní àbùkù, ọlọ́wọ́n ọba àlá yọ́nú sí wọn. òun náà ni ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ó ń sọ. ànábì sallallahu alaihi wasallam ní pé inna Allah tabaraka wa ta'ala ikhtarani, ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ṣàmìlẹ́ṣà wa ikhtara li ashaban, ọlọ́wọ́n ọba àlá sì ṣàlẹ́ṣà fún mi àwọn sọ̀hábí, ọlọ́wọ́n bá aláà ṣàlẹ́ṣà fún mi àwọn sọ̀hábí. faja'ala li minhum wuzara'a wa ansar, ọlọ́wọ́n ọba anábì sallallahu alaihi wasallam ní pé ọlọ́wọ́n bá aláà wá ṣe fún mi lára àwọn sọ̀hábí yìí wuzara'a wa ansar, àwọn tí ó máa jẹ́ àwọn ministers, àwọn tó ṣe ń gbé kí ni wọ́n máa jẹ́ olùbániṣiṣẹ́, wal ansar àti àwọn olùkúnilọ́wọ́, wa asharon bákan náà àwọn tí ó máa jẹ́ bíi brother in law son in law, ọlọ́run bá aláà ṣe fún mi lára àwọn sọ̀hábí yìí. anabi sallallahu alaihi wasallam wá sọ̀rọ̀ tó lágbára pé faman sabbahum fa'alayhi la'natullahi wal malaika, gbogbo ẹnikẹ́ni tó bá bú àwọn sọ̀hábí yìí irú ẹni báyìí ibi dandan ọlọ́run ọba aláà kó máa jẹ́ tiẹ̀. anabi ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ o. anabi sallallahu alaihi wasallam ní pé faman sabbahum, gbogbo ẹnikẹ́ni tó bá bú àwọn sọ̀hábí yìí fa'alayhi la'natullah, ibi dandan ọlọ́wọ́n ọba aláà kó máa bá, wal malaikati, ibi dandan àwọn màláíkà kó máa bá gbogbo ẹni tó bá ń bú sọ̀hábí, wan nas ajma'in, ibi dandan àwọn ènìyàn lápapọ̀ kó máa bá gbogbo ẹni tó bá ń bú sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam. kódà ànábì sallallahu alaihi wasallam tẹ̀síwájú pé lan yakbalu minhu yawmal qiyamati an-nafilata wal farida, ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní í gbà lọ́wọ́ ọrú ẹni báyìí ìran náfìlà ni àwọn àṣegbọrẹ ni àbí ọ̀ranyàn, ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ ẹni tó bá ń bú àwọn sọ̀hábí ànábì. ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ o, rawahu hakim hadithi ń bẹ tó yẹ pé kí ni o sahihul isnad tó lálàáfíà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń bú sọ̀hábí ohun tánàbì sallallahu alaihi wasallam sọ ń pa àwọn náà lílé. so gbogbo eléyìí ni ó jẹ́ ká mọ ọlá àgbéga àti iyì èyí tí ń bẹ fún àwọn sọ̀hábí ànábì tá à ń sọ yìí. kọ́lọ́hún bá ẹlẹ́dàá wa kó má ṣàìbá wa yọ́nú sí gbogbo wọn lápapọ̀. bákan náà wá nínú ẹgbà wa ànábì sallallahu alaihi wasallam sọ nínú ẹgbà wa èyí tó fẹsẹ̀ nílẹ̀ tí Abu Musa al-Ash'ari radiyallahu anhu tí ó gbà wá, ó ní ànábì sallallahu alaihi wasallam ní pé anna nabiyya sallallahu alaihi wasallam kò ní ànábì sallallahu alaihi wasallam ní pé an-nujumu amanatun lis-sama', ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn ìràwọ̀ ojú ọ̀run tẹ̀ ń wò yìí òun náà ni nǹkan tọ́lọ́wọ́n bá azza wa jalla fi ṣe èkó sọ́mọ̀ ro, òun lọ́lọ́wọ́n bá aláà fi gbé sọ́mọ̀ ló fi gbé ero.
ó ní ànábì ní fa idha dhahabati nujum ata samaa ẹ̀rí ànábì sàṣà ní pé nígbà tí wọ́n bá ti mú àwọn ìràwọ̀ yẹn tí wọ́n ti kó kúrò lójú sánmà ànábì ní sallallahu alaihi wasallam ní pé ata samaa matu'ad ó ní pé ànábì sàṣà ní pé ìṣẹ̀lẹ̀ àdéhùn tọ́lọ́run bá Allah ti ṣe promise tọ́lọ́run bá Allah ti promise pé yóò ṣẹlẹ̀ sí sánmà ó ṣẹlẹ̀ sí sánmà ó fàya nígbà tí wọ́n bá ti kó àwọn ìràwọ̀ tí wọ́n fi gbé róyì tí wọ́n fi gbé dúró tí wọ́n fi kó róyì tí wọ́n bá ti kó kúrò àdéhùn yóò ṣe kíni yóò ṣẹ lórí sánmà. bákan náà Ànábì sallam sọ wípé wa ana amanatun li ashabi èmi òun náà lọ́lọ́run bá Allah òun ló fi kó àwọn sọ̀hábẹ́ mi jọ ẹ̀rí ló fi ṣe kíni ló fi kó wọn jọ ló fi mú wọn dúró déédéé fa idha dhahabtu Ànábì sallam ní pé nígbà tí n bá ti lọ tán ata ashabi ma yu'adun ànábì ní pé ohun tọ́lọ́run bá Allah ṣe ládéhùn fáwọn sàábé yóò ṣẹlẹ̀ láàrin wọn ìyẹn ni pé ọlọ́run bá Allah ti ṣàdéhùn pé àwọn sàábé gan ò ní kọ́nu kọ́ láàrin ara wọn àdéhùn ọlọ́run ọba ni eléyìí ò túmọ̀ sí pé ní jàǹbá ni wọ́n eléyìí ò túmọ̀ sí pé aláìdúró déédéé làwọn sàábé ànábì eléyìí ò túmọ̀ sí pé ọ̀tọ̀ ni ohun tí wọ́n ṣe lójú ànábì ọ̀tọ̀ ni ohun tí wọ́n ṣe lẹ́yìn ànábì rárá àdéhùn ọlọ́run ọba ni tọ́lọ́run bá Allah ṣe ládéhùn lórí àwọn náà. Ànábì sàṣà sọ pé tóun bá lọ tán àwọn sọ̀hábé yìí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ láti fi lè fẹ́ dán ìgbàgbọ́ àwa tá a jẹ́ mùsùlùmí tó kù pé bóyá a gbà wọn lólódodo àbá ní gbà wọn lólódodo bóyá a kẹnuró níbi ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn àbáwa náà ó ṣẹnu fatafata sọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí yẹ́pẹ́ Ànábì sàṣà náà Ọlọ́run bá aláàfo náà ṣàdánwò fún wa pé ta ni ó gbàgbọ́ ta ni ó pè nírọ́ ta ni ó pè lódodo bẹ́ẹ̀ náà Ọlọ́run bá aláàfin àwọn sọ̀hábí Ànábì náà ló fi ṣe kí ni o Ọlọ́run bá aláàfin wọn ṣàdánwò fún wa ó jẹ́ kí àwọn ohun tó wọn lọ́wọ́ bá aláàfin ṣàdánwò pé yóò ṣẹlẹ̀ láàrin wọn ṣẹlẹ̀ kọ́lọ́run bá aláàfin lè fi mẹ́ni tí ó gba ohun tí Ọlọ́run bá aláàfin tó fi rán wọn tó fi rán ànábì sí wọn àbẹ́ni tí ó máa ṣe èméjì ń pa wọn. Ànábì sallallahu alaihi wasallam tẹ̀síwájú pé wa ashabi amanatun li ummati àwọn sọ̀hábẹ́ mi yìí rè àwọn náà ni Ọlọ́run bá aláàfin kọ́ àwọn àlè umma mi rò àwọn Ọlọ́run bá aláàfin ṣe gàgá tí ó máa gáìdì àwọn àlè umma mi fa idha dhahaba ashabi ata ummati ma yu'adun nígbà tí àwọn sọ̀hábẹ́ mi bá lọ tán àdéhùn tí wọ́n ṣe lórí àwọn umma mi ó ṣẹ lórí wọn òun náà ló ti ń ṣẹlẹ̀ báyìí jama'a ṣé sàhábí ànábì lè wà láyé káwọn èèyàn máa tako ìlànà ànábì níta gbangba àbí ní kọ̀rọ̀ ṣé sàhábí ànábì kan lè wà láyé káwọn èèyàn máa lanu pàkà kí wọ́n máa sọ pé súnà wo ni kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ sàhábí ànábì lè wà láyé káwọn èèyàn máa lanu pàkà kí wọ́n sọ pé kí ló ń jẹ́ kàfárọ̀ nígbà tí ò ti sínú Kùránì kò sí mọ́ nìyẹn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn sọ̀hábí ò ní bí léèrè pé ìdílé tí ni wọ́n ti gba Kùránì wá fún wa àbáwọn àfáà yín tẹ̀ ń bàbàrà tẹ́lẹ̀ ń gbèjà láti bẹ̀sìn Ọlọ́run bá jẹ́ yìí àwọn ni wọ́n mú Kùránì wá fún wa sọlá tara àdéhùn Ọlọ́run ọba tí ó máa ṣẹlẹ̀ pé nígbà tí àwọn sọ̀hábí bá ti lọ tán ẹ̀rí fìtínà ó máa ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí torí àwọn Ọlọ́run bá Allah fi kó wa ró torí àwọn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló fi kó wa ró kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó jọ nínú rẹ̀ kó má ṣe wá lẹ́ni tí ó máa bàbàrà àwọn sọ̀hábí ànábì hadith yìí rè ànábì sàlám ó fi ń ṣàlàyé fún wa lára ìbàbàrà àwọn sọ̀hábí náà ni hadith yìí ń bẹ nínú Sahih Muslim ń bẹ nínú Sahih Muslim hadith tó lálàáfíà nígbà tá a tẹ̀sí sọ pé wà ní Sahih Muslim àní ní ká dáwọ́ tó pé ṣó lálàáfíà ẹrú sin Ọlọ́run ọba nínú àwọn ẹ̀rí tó jẹ́ ká mọ̀ yìí pé àwọn sọ̀hábí ànábì ọlá ń bẹ fún wọn o èyí tó ju ti bá ẹnikẹ́ni lọ èyí tó ju ti àáfà ẹnikẹ́ni lọ àfi téèyàn bá fẹ́ máa sọ àsọdùn àfi téèyàn bá fẹ́ máa jẹ ẹnu lásán ọlá ẹnikẹ́ni ọlá bàbá ẹnikẹ́ni àbọ̀ ọlá àáfà ẹnikẹ́ni kò tó kankan nínú ọlá àwọn sọ̀hábí ànábì kódà kò tó bàtà ẹsẹ̀ àwọn sọ̀hábí ànábì àrífín ni ọ̀rọ̀ àbùkù ni ká máa fi àwa tá a jẹ́ èèyàn lásán ká máa fi kọ̀m̀pìà àwọn sọ̀hábí ànábì ridwanullahi alaihim àrífín ni torí yí pé kí ni àwọn sọ̀hábí ànábì yìí rè sáfù táwọn bá wà lọ́jọ́ ń gbé ní al-qiyamah bíi ká sọ wípé bóyá sáfù 500 million sí àwọn sọ̀hábí ànábì ní bá ńlá ẹnikẹ́ni ó wà sí àwọn sọ̀hábí ànábì kódà bàbá tèmi gan kó má dàgbé ká ń bóyá kan kódà àáfà ẹnikẹ́ni sẹ́ táwọn sọ̀hábí ànábì bá wà ń sáfù wájú lọ́jọ́ ń gbé ní al-qiyamah bíi ká sọ pé sáfù 500 million distance sáfù 500 million làáfà ẹnikẹ́ni yóò wà sí àwọn sọ̀hábí ànábì lálùkìyàmà including àáfà àtẹ̀mí náà kó má dàbí pàǹbọ̀ àfẹ́yìn kan torí náà ká lè mọ bí ọlá wọn ṣe ga tó bù àyà ká lè mọ bí bàbàrà wọn ṣe tóbi tó kẹ̀ǹkẹ̀ ju ti gbogbo ẹnikẹ́ni lọ́nà àwọn ẹ̀dá kí ló fa eléyìí
kò sí nǹkan tó fà á òun náà ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ló ṣe tiwọn bẹ́ẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala òun ló ṣe àwọn lẹ́ṣà ọba tó ṣe ń gbé kí ni o òun náà ní máa ń ṣe ẹni tó bá wùn lẹ́ṣà a lè bí léèrè pé kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ẹni tó bá wùn òun náà ní máa ń ṣe lẹ́ni ẹ̀ṣà ẹni tó bá wùn òun náà lọ́lọ́run bá subhanahu wa ta'ala ní máa ń ṣe lẹ́ni tí kí ni o ẹni tí ó gbọ́lá fún ẹni tí ó ṣe lóríire kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣàìṣe ẹnì kọ̀ọ̀kan wa ní olóríire ó tún wá nínú ẹgbàá wa mi èyí tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣàlàyé fún wa hadithi rawahu ahmad tí wọ́n ń ṣàlàyé fún wa nípa wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wo gbogbo ọkàn àwọn ẹ̀dá tó dá láti bẹ̀rẹ̀ àwọn ẹ̀dá tọ́lọ́run ọba àlá ti ń dá títí dópin nínú àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn ọlọ́run ọba àlá wo ọkàn gbogbo ẹ̀dá pátápátá ó wo àwọn ẹni tó ṣe ń pé ọkàn wọn dáa jù tọkàn wọn yanjú jù láti gbé iṣẹ́ èyí tá a gbélé ànábì sàṣàlám lọ́wọ́ yìí láti kún un lọ́wọ́ ọlọ́run bá àlá ànábì sàṣàlám ní ọlọ́run bá àlá rí i pé ọkàn àwọn sàhábì ànábì àwọn náà lẹ́nu tọkàn wọn lálàáfíà jùlọ ní gbogbo ẹ̀dá òun lọ́lọ́run bá àlá ṣe ṣàwọn lẹ́ṣà kí wọ́n máa jẹ́ olùkún ẹ̀sìn lọ́wọ́ fún ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́run bá ẹlẹ́dàá wa nínú àánú rẹ̀ kó má ṣàṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣe ń gbé kíni o wọ́n máa bàbàrà àwọn sàhábì ànábì nínú àwọn ẹni tó ṣe ń gbé kíni o wọ́n máa ṣàdúrà fún àwọn sàhábì ànábì à ń bí ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kó dákun kó má ṣe wá lọ́kàn nínú àwọn tí ó máa bú àwọn sàhábì ànábì torí pé èèyàn ò ní máa bú sàhábì ànábì kó ní àtúbọ̀tán tó dáa jàmáà kí ló fà á àwa náà ká fojú inú wò ó bí kì í bá ń ṣe tàwọn sàhábì tí wọ́n dààmú fún wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí kì í bá ń ṣe tàwọn sàhábì tí wọ́n kó Al-Qur'an jọ fún wa nígbà tí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí tí wọ́n ń pa àwọn sàhábì tó ṣe ń pè Abubakar Siddiq radiyallahu anhu wá ronú gbà bí wọ́n ṣe ń pa àwọn ẹni rẹ̀ yìí àfàìmọ̀ kí Qur'an má kó lẹ̀ ẹ jẹ́ á kó Qur'an jọ bí kì í bá ṣe tàwọn ẹni tí wọ́n dúró tà nábì kí làwa fẹ́ mọ̀ tó ń jẹ́ Islam bí kì í bá ṣe tàwọn ẹni tí wọ́n fara jìyà fún wa tó ṣe ń pé ọbẹ̀ dùn tán Ádámù tí wá kọ̀ mú pọ́nlá ni kí làwa bá máa mọ̀ tó ń jẹ́ Islam lẹ́nu ìyà jẹ àwọn sàhábì ànábì ìnira mú àwọn sàhábì ànábì ìyẹpẹrẹ bá àwọn sàhábì ànábì lọ́wọ́ àwọn ọ̀tá Islam ìyẹyẹ bá àwọn sàhábì ànábì látọ̀dọ̀ àwọn ọ̀tá Islam àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọn yẹ wọn gbó lẹ́yìn tó dúró déédéé ti ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú wọn káwọ Bilal bin Rabah mu'adhdhin ànábì tó ṣe yín pé òun náà lọ́lọ́run bá aláàlú ń sábà bí ìrun pípè fún wa dè ní káwọ ìyá tó jẹ́ Bilal ṣèbí Bilal Umayyah ibn Khalaf tó jẹ́ olówó rẹ̀ tó jẹ́ ọ̀gá rẹ̀ ẹ wo ìyà tó fi jẹ́ lórí pé ó gba Islam ẹ wo ìnira tí Umayyah tó fún Bilal lórí pé ó gba Islam tóun ti ìyà tó fi ń jẹ́ èyí tó ṣe yí pé Umayyah ó pàṣẹ nígbà tí òòrùn bá ti yọ tó òòrùn mú gidigidi irú àwọn òòrùn tí mú lẹ́nu jọ́ mẹ́ta yìí tó ṣe yí pé yóò pàṣẹ kí wọ́n gbé Bilal jáde nínú òòrùn tó mú gidigidi yóò wá ní kí wọ́n kọjú Bilal sóòrùn yóò wá ní kí wọ́n gbé òkúta àpáta tó tóbi tó ṣe é gbé ẹ̀rí tó ṣe gbé bí èèyàn bíi mẹ́wàá ní ó gbé kí wọ́n gbé lé orí Bilal nínú òòrùn wọn wà kọjú rẹ̀ sóòrùn yóò á máa bí léèrè pé ó pàdánù Islam tó ń ṣe ni àbó ó ṣe kí ni ó sì tẹ̀síwájú Bilal ló máa ní ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run nígbà tó ṣe ń pé Islam ò tiẹ̀ rẹ́ ní ṣeun nígbà tó ṣe ń pé kò sẹ́ni tó lè jáde wá sọ yí pé èmi mùsùlùmí ni mí nígbà tó ṣe ń pé kò tí ì sẹ́ni tí ń jẹun tí ń gbayì tí ń bọ̀ sílẹ̀ ń rọ́ lórúkọ Islam irú tèmi Bilal yóò máa sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run Islam lẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ kan ìbànújẹ́ gborí anabi sallallahu alayhi wa sallam níbi pé anabi sallallahu alayhi wa sallam sọ létí Abubakar Siddiq radiyallahu anhu pé Bilal ni ìnira ń mú torí tọ́lọ́run ìyà ń jẹ nítorí tọ́lọ́run ẹ̀rí wọ́n ń yẹ̀yẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run Abubakar Siddiq radiyallahu anhu ó sì gbéra ó lọ bá Umayyah ibn Khalaf ó gbé owó góòdì tó wọ̀ tí owó gbé lọ bá Umayyah ibn Khalaf pé wá ta ẹni fún mi túlẹ̀ fún mi kó ta nígbà tí Abubakar ń béèrè fún títà Bilal pé kí olówó rẹ̀ kó ta fóun gbogbo àwọn tó jẹ́ kèfèrí wọ́n yín mú bí ó fẹ́ rà láti máa lónìí ó fẹ́ rà toró mọ̀ kó lágbára toró léegun lápá toró ṣe kíní kan fẹ́ ṣe gbá ní ẹ̀rí torí àwọn tí mo pé tọ̀ kò sọ́fẹ́ Abubakar Siddiq radiyallahu anhu tú Bilal ilé ora Bilal
ó sì túlẹ̀ ó sọ ọdọ̀ ọmọlábí nínú Islam. Káwá wo Bilal lé nínú Islam, káwo orí pa Bilal, ẹ wo ìyà táwọn eléyìí jẹ fẹ́sìn. Káwo Abubakar Siddiq radiyallahu anhu, káwo nǹkan tí wọ́n fojú wí fẹ́sìn. Ṣé irú àwọn eléyìí ṣàdúrà ló tọ́ fún wọn jàmá àbí pé? Ṣé irú àwọn eléyìí ṣe ìyẹpẹrẹ ló tọ́ sí wọn àbí? Torí ẹ̀ gbogbo ẹni tó bá ń yẹpẹrẹ sàhábì Ànábì, ẹ tètè túbá kọjọ́ tó lọ, ẹ tètè túbá kábàámọ̀ tó dé, ẹ tètè túbá kábàámọ̀ tó má bàámà. Torí pé àwọn ẹni yìí bí kì í bá ṣe àwọn tọ́lọ́run bá aláà ló ń sábàbí fún wa ni, Islam ò ní dọ́dọ̀ èmi àti yín o, Islam ò ní dọ́dọ̀ èmi àti yín o. Ọlọ́run bá aláà rí wọn kó tó lò wọ́n o, Ọlọ́run bá aláà rí wọn kó tó ṣe àwọn lẹ́ṣà o. Ìdí rẹ̀ tọ́lọ́run bá aláà fi lóhùn ti yọ́nú sí wọn, ìdí rẹ̀ tọ́lọ́run bá aláà lóhùn ṣe wọ́n lẹ́ni ẹ̀ṣà, ìdí rẹ̀ tọ́lọ́run bá aláà fi ní kò sírù wọn. Torí pé tá a bá ń gbọ́ nípa àtọ̀ àwọn sàhábé, tá a bá ń kà nípa nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, wallahi èèyàn onímọ̀gbà téèyàn máa bomi lójú pé ṣé yíyàn lásán wà láwọn eléyìí báyìí lórí ẹ̀sìn Ọlọ́run ọba. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ lórí pé àwọn èèyàn míì ń dìfẹ́ǹdì àáfàá lásán, tòun ti pa àáfàá sọ nǹkan tó takò tọ́lọ́run ọba, àwọn èèyàn sì ń yẹpẹrẹ ìsìláàmù fún àáfàá, àwọn èèyàn ń yẹpẹrẹ ìsìláàmù fáwọn bàbá wọn, àwọn èèyàn ń yẹpẹrẹ ìsìláàmù fáwọn ọ̀gá wọn. Subhanallah, táwọn sàhábì Ànábì ò rí báyìí. Ohun tó bàbàrà lẹ́mìí wọn náà ní báwo ni ìsìláàmù ó ṣe dọ́dọ̀ èmi àti yín. Ohun tó bàbàrà lẹ́mìí àwọn sàhábì Ànábì òun náà ní báwo làwọn mùsùlùmí tó ń bọ̀ lẹ́yìn ni wọ́n ṣe ní jìn sọ́fìn. Ṣáàdúrà ló tọ́ sí wọn àbí pé mùsùlùmí ẹja ronú o. Ohun tó bá tọ́ sáwọn sàhábì Ànábì òun náà ní ẹja fún wọn o. Gbogbo ohun tó ní kálukú wa bá ṣe, gbogbo ohun tó ní kálukú wa bá sọ ń pa àwọn sàhábì Ànábì, wallahi yóò rẹ̀ san rẹ̀ látàrí níbi kó tó jáde láyé, yóò rí ẹ̀san rẹ̀ látàrí níbi kó tó jáde láyé. Kọ́lọ́mbà Ẹlẹ́dàá wa kó má ṣe wá lẹ́nu ìparun. Nínú àwọn ẹ̀rí tó jẹ́ ká mọ̀ wípé àwọn sàhábì Ànábì wọn kì í ṣe ẹni àbùkù, ẹni bàbàrà ni wọ́n, òun náà ni hadith èyí tó wá nínú Sahih Muslim, bákan náà Sahih Muslim àti Sahih Bukhari, tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé la tasubu ashabi, ẹ má ṣe máa bú àwọn sàhábì mi o, ẹ má ṣe máa ṣe ṣùtì èsì táwọn sàhábì mi o, ẹ má jẹ́ kí nǹkan kan pa yín. Ọtí mímu ò dánù Islam, kódà kéèyàn jẹ́ ẹni tó mọtí tó wá ń ta gọ́ọ̀gọ́, kó má jẹ́ kọ́ ti pa òun débi pé yóò kọjá àlàyé wà bó sàhábì Ànábì. Ànábì ní la tasubu ashabi, ẹ gbọ́dọ̀ bó sàhábì mi Ànábì. Ànábì ní falaw anna ahadukum anfaqa mithla uhudin dhahaba. Ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam pé tí ẹnì kankan yín tó bá fi ṣe sàárà sójú ọ̀nà Ọlọ́run ọba, nǹkan tó tó ní òkè Uhud ní gold, ká lo àpáta táwa lè mọ̀, àpáta Asorok tó wà l'Abuja, kó wá jẹ́ pé ó tó ní gold, gbogbo ẹ̀ gold ni. Ànábì sallallahu alaihi wasallam ní tẹ́nì kọ̀ọ̀kan wá bá na sójú ọ̀nà Ọlọ́run ọba, ma balaga mudda ahadihim wala nasifa, kò ní tó múdù àwa náà mọ múdù tá a máa fi ń yọ jákà bá a ṣe fẹ́ parí sùyàmù yìí, múdù kan yẹn Ànábì sallallahu alaihi wasallam ní kò ní tó múdù nǹkan táwọn sàhábé fi ṣe sàárà sójú ọ̀nà Ọlọ́run ọba, àbí àfùmúdù. Ìyẹn ni pé táwa bá ná ohun tó tó ní gold lókè Asorok, tá a sọ àpáta Asorok, òkè Uhud, àpáta Uhud yẹn, tá a bá ná bó ṣe tó yẹn ní gold sójú ọ̀nà Ọlọ́run ọba, ládàá rẹ̀ ò ní tó bẹ́ẹ̀ káwọn sàhábé kọ̀ mú ọwọ́ kan báyìí kí wọ́n fi ṣe sàárà sójú ọ̀nà Ọlọ́run ọba. Subhanallah, àgbọ̀yé tó ládàá rẹ̀ ò ní tó bẹ́ẹ̀. So ìdí tọ́lọ́run bá aláàfin sọ fún wa ni pé wà sàbìkún àwọn tí wọ́n gbáwájú ti gbáwájú o, àwọn sàhábì Ànábì wọ́n ti gbáwájú, wà sàbìkún al-awwalun àwọn ẹni ìṣíwájú wọ́n ti gbáwájú. A lè bá wọn jọmọ́, ẹni gẹ̀ẹ́sìn ò lè bá wọn, bí èèyàn gbé mọ́tò tó ń sáré jù lórílẹ̀ ò lè bá wọn, kí èèyàn gun pléènì ò lè bá wọn sàhábì Ànábì. Ọ̀rọ̀ ẹnu kọ́, ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Ọlọ́run ọba ní wà sàbìkún al-awwaluna minal muhajirina, àwọn tí wọ́n ti gbáwájú náà àwọn muhajirin wal ansar, àtàwọn tó ṣe ń gbé kíni o, wọ́n ràn ẹ̀sìn lọ́wọ́, àwọn ará Madina tí wọ́n wẹ́kọ̀mù àwọn tí wọ́n ṣe hijira wá, walladhina taba'uhum bil iman bi ihsan, àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Ẹ̀rí radiyallahu anhum, Ọlọ́run bá lóhun ti yọ́nú sí wọn. Ta lọ́lọ́run garanti eléyìí fún èmi àti yín? Ta lọ́lọ́run bá aláà garanti eléyìí fún bàbá ńlá tèmi àti bàbá ńlá tiyín? Ta lọ́lọ́run bá aláà garanti eléyìí fún àwọn ìran àtìrandíran àfáà tèmi àtàtìrandíran mọ̀lẹ́mà pọ́pọ̀ àwọn àfáà tiyín? Ta lọ́lọ́run garanti irú ẹ̀ fún? Wallahi kò sí. Pé òun yọ́nú sí wọn, ẹni tọ́lọ́run bá aláà lóhun ti yọ́nú sí inú gbogbo àwọn ẹni tẹ́ ń bàbàrà
tẹ́ fi ń yẹpẹrẹ àwọn sọ̀hábé tẹ́ fi ń yẹpẹrẹ súnà nábì tẹ́ fi ń yẹpẹrẹ ẹ̀sìn Ọlọ́run báyìí ta lọ́lọ́run bá aláà lóhun ti yọ́nú sínú wọn kò sí àfi ká máa bẹ lọ́run fún wọn pé kọ́lọ́run bá kó ṣàwọn náà lẹ́ni yọ́nú sí. torí náà jàmáà mùsùlùmí àwọn sọ̀hábí ànábì wọn kì í ṣe ẹni àrífín. ànábì kí wa ń lọ nípa pé a gbọ́dọ̀ ta sí agẹrẹ níbi ipa a máa ṣe ṣùtìdì sí wọn. ànábì sàṣà ń sọnù ẹgbàá wa mi èyí tó yẹ pé kí ni o ẹgbàá wa rẹ ní àlàáfíà ànábì sàṣà ń ṣe ìdá dúkìrọ ashabi fa amsiku ànábì ní tí wọ́n bá ti dárúkọ àwọn sọ̀hábí mi ànábì ẹ kóra ró bá bu aya ni béèyàn bá kọlu ọ̀run lala àfa bọ́ǹbù ni bó bá fi lè dún lẹ́gbẹ̀ẹ́ rẹ àfi tásìkò bá ti tó ikú ni òun lọ́rọ̀ àwọn sàábé béèyàn bá ti fi lè yàní wọn ṣe kọlù ní kọ̀kọ̀ àbí ní gbangba wallahi fún wọn bí láàyè tó o bá dá wà nù kọ̀rọ̀ yàrá rẹ gan kó o máa bú sọ àbí ànábì ò ní lọ scot free torí pé ọba tó ní wọn ó mọ kọ̀kọ̀ ọmọ gbangba kámẹ́ tiẹ̀ tí wàá sọ pé wọ́n wá jáde alanan ó wá ń sọ pé àwọn sọ̀hábí ànábì báwo àwọn sọ wàláì Ọlọ́run níjó tẹnu mi jáde torí náà gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun ẹ túbà wàláhì ẹ túbà bẹ́ẹ̀ bá túbà àtúbọ̀tán rẹ ò dáa ọ̀rọ̀ tí mò ń sọ lé nìyí tó o bá ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń takò sọ̀hábí ànábì tẹ̀ ń takò súnà ànábì bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹ dákun ẹ lọ bá mi kọ́ déètì nílẹ̀ ẹ bá mi kọ́ lẹ̀ bí ọkùnrin kan tí ò dẹ̀ ọmọ kéwù kan dẹ̀ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan o wàláhì gbogbo ẹni tó bá ń takò sọ̀hábí ànábì tí yóò dẹ̀ túbá ó rà túbọ̀ tán rẹ̀ ṣùgbọ́n mò ń bẹ lọ́hùn fún ẹ àti fèmí náà kọ́lọ́njẹ́ á wà nínú àwọn ẹni tí ó máa ṣàdúrà fún wọn kọ́lọ́njẹ́ á wà nínú àwọn ẹni tí ó gba tiwọn torí pé ó rọrùn ìdí tó fi yẹ ká gba tiwọn ó rọrùn àfi bí èèyàn bá kí ṣe mùsùlùmí níwọ̀n tá a lè gbọ́ wípé a máa gbọ́ lẹ́nu tó yẹ pé gbogbo àwa mùsùlùmí bí èèyàn kan bá dìde lẹ́ni tó jẹ́ kèfèrí tó jẹ́ lẹ́bọ tí kì í ṣe mùsùlùmí tó bá tako tó bá bú ọ̀kan nínú àwọn sọ̀hábí ànábì ọ̀ràn yan ní fún gbogbo àwọn mùsùlùmí àgbáńlá ayé ká dìde orí ibú ti ń bọ̀ díẹ̀díẹ̀ torí pé kí ni wọ́n fẹ́ ti ẹ̀sìn wa ṣubú ni torí pé kí ni wọ́n fẹ́ ba ẹ̀sìn wa jẹ́ ni torí pé kí ni wọ́n fẹ́ yẹpẹrẹ ẹ̀sìn wa ni ohun tó bá ti mú àwọn èèyàn yẹpẹrẹ àwọn tí wọ́n gbẹ̀sìn wa fún wa ẹ̀sìn ni wọ́n fẹ́ ti ṣubú àwọn sọ̀hábí ànábì wọn kì í ṣe ẹni yẹpẹrẹ téèyàn máa kàn lábùkù kọ́lọ́hún bẹ́ẹ̀ lẹ́dàá wa kó má ṣe wá lọ́kàn nínú àwọn tí ó máa kàn àwọn sọ̀hábí ànábì lábùkù bẹ́ẹ̀ bá wa yé wa káwa mú wa níwọ̀nba àwọn ìṣesí nínú àwọn ìṣesí tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó fi ṣe wọ́n lẹ́ni ẹ̀ṣáájú gbogbo èèyàn lọ tó fi jẹ́ pé ìyọ́nú sí tá à ń sọ ìbàbàrà tá à ń sọ àpọ́nlé tá à ń sọ ìwé oríire ìwé pegedé ìgbàwé àlìjẹ́nà látàyè yìí tọ́lọ́wọ́n ọba Allah fi fún wọn tó fi jẹ́ pé èèyàn ò ní máa rò pé ṣó dẹ̀ possible pé kọ́lọ́n lòun fáwọn kan ní ìwé àlìjẹ́nà látàyè irú ìtàwọn kan máa yẹpẹrẹ pé kò sí ẹ̀ka tọ́lọ́n ìwọ fún ara rẹ tó o bá rí ìgbìyànjú tí wọ́n ṣe tó o gbọ́ bọ́lọ́wọ́n bá Allah ṣe ṣàlàyé tí wọ́n sì mú lò tí wọ́n tẹ̀lé tí wọ́n fara jìyà tí wọ́n dààmú gbogbo ẹni bá ń sọ bọ́lọ́wọ́n bá ò fún wọn níwèé pegedé látàyè ń túmọ̀ sí tó ń sọ ní bọ́lọ́wọ́n bá Allah jàǹbá wọn torí pé Ọlọ́run bá Allah ṣàdéhùn pé gbogbo ẹnikẹ́ni ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá dúró sójú ọ̀nà àwa Ọlọ́run bá Allah tó fara gbilẹ̀ tó fara jìyà tó dààmú lójú ọ̀nà yìí Ọlọ́run bá Allah ṣàdéhùn àlìjẹ́nà fún wọn gbogbo ẹni tó bá sọ pé Ọlọ́run bá Allah ò ṣèlérí àlìjẹ́nà fún àwọn sọ̀hábí ànábì látẹnu ànábì ihun tí ń sọ ni pé Islam gan kì í ṣọ̀nà torí pé ìwọ gbà èmi náà gbà pé Islam wà yìí ẹ̀sìn àṣewà àlìjẹ́nà ni ṣùgbọ́n àbáwá ti wá rẹ́ni tó ń sọ pé kí ni àwọn sọ̀hábí ànábì Ọlọ́run bá ò ṣàdéhùn àlìjẹ́nà fún ohun tó ń sọ ni pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí náà Ọlọ́run bá Allah ó pa àlìjẹ́nà lẹ́sẹ̀ kalẹ̀ dé idan Islam kì í ṣẹ̀sìn ìtumọ̀ rẹ̀ nìyẹn sọlọ́bi jẹ́ pé tá a bá ń ka ìtàn nípa wọn ká gbìyànjú àwọn àfáà ti ṣe gbìyànjú gan kódà ń bẹ nínú àwọn òwe táwọn àfáà tú sí Yorùbá nípa ìtàn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sọ̀hábí ànábì wallahi tó o bá jẹ́ mùsùlùmí tó lálàáfíà nú ẹ̀mí tó o bá ń kà wallahi yóò máa sunkún lẹ́yìn tọkàn rẹ̀ ò tí jẹ́ra pé àwọn ẹni yìí wọ́n kọjá bẹ́ẹ̀ ká wá mú wá níwọ̀nba ṣókí torí àsìkò ìdí tọ́lọ́wọ́n bá aláàánú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá aláàṣe nírọ̀rùn fún wọn àti ríṣe tọ́lọ́wọ́n bá náà ló ṣe tí wọ́n bẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́ṣẹ́ ṣàánú èmi àti yín náà ká mú wá níwọ̀nba ṣókí nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi ṣe wọ́n lẹ́nu ẹ̀ṣá. àkọ́kọ́ náà ká bẹ̀rẹ̀ ló ti látòrí Abubakar Siddiq radiyallahu anhu kọ́lọ́wọ́n bá aláàkọ́bá wa yọ́nú sí. Abubakar Siddiq yìí kí lórúkọ rẹ̀ gangan náà ni Abdullah bunu Abi Quhafa Abdullah ọmọ Abi Quhafa
wọ́n ní yaltaqiya ma'a Rasulullah sallallahu alaihi wasallam fi murra Abubakar yìí ó kópa pẹ̀lú ànábì, ó ń bẹ pẹ̀lú ànábì, ó lògbà pẹ̀lú ànábì, ó ṣẹ̀mí pẹ̀lú ànábì fi murra nígbà ìkorò, nígbà ìnira, nígbà ìdààmú, nígbà tó ṣe yí pé ta ni ó máa múra ẹ̀sìn tí wàá sọ débi tí ó wàá sọ pé òun ẹlẹ́sìn Islam. Abubakar Siddiq dúró ti ànábì sallallahu alaihi wasallam. ẹ̀rí kọ́lá Mus'ab bin Zubair ó wá nínú ẹgbà wá èyí tí Mus'ab bin Zubair radiyallahu anhu tó gbà wọ́n ní ajma'atil umma ala tasmiyatihi bis-Siddiq, gbogbo àwọn alihumma Islam òun náà ni wọ́n panu pọ̀ láti sọ kíni o, láti sọ Abubakar Siddiq ní kíni o as-Siddiq, olódodo jùlọ, olódodo jùlọ. ó wá láti ọ̀dọ̀ yẹn lọ́wọ́ Aisha radiyallahu anha ó sọ yìí pé jaa al-mushrikuna ila nabi sallallahu alayhi wa sallam ama ila Abi Bakr astaghfirullah jaa al-mushrikuna ila Abi Bakr Siddiq radiyallahu anhu. yẹn lọ́wọ́ Aisha ní àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ, àwọn olùtakùtọ̀ Ọlọ́run bá Allah, wọ́n bá Abubakar Siddiq radiyallahu anhu, wọ́n bá faqalu, wọ́n wá sọ báyìí pé halaka ila sahibuka wọ́n ní kí ló rí sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí yaz'am annahu usriya bihi laylata ila Baitul Maqdis. ó ní tó ń sọ ibẹ̀ kí ni o, wọ́n gbé òun ogun sọ́mọ̀ lálẹ́ ọjọ́ kan ẹ̀yí lọ sí Baitul Maqdis tí ń bẹ nínú sọ́mọ̀ alẹ́ ọjọ́ kan. ó rí pé nǹkan yìí ti pọ̀ jù, nǹkan yìí pọ̀ jù. ó dàbí ká sọ wípé bóyá nìsín báyìí sí àpẹẹrẹ ni o, pé ibi tí Nàìjíríà pín sí òun sì rìn àjò rẹ̀ ẹ̀rí